Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga ṣe ń lọ́ba. Adúpẹ́ fún àánú yín olórí ilé wa, lórí ẹbí wa, lórí àwọn ọmọ wa pàápàá. Adúpẹ́ ojú rere tí wọ́n rí gbà láti rí ọjọ́ ọdún mìíràn, ọdún àwọn èwe. Adúpẹ́ Ọlọ́run ìyanu tí ẹ dá àwọn ọmọ wa sí. Ẹ kò jẹ́ ká fojú sọkún wọn, ẹ kò jẹ́ ká fara gbààwẹ̀, ẹ kò jẹ́ ká wá wọn tì, ẹ kò jẹ́ ká taná wo sàárè ọmọ. Ògo ni fún orúkọ yín o. Ẹ kò jẹ́ káwọn ọmọ wa kó dìdàkudà, ẹ kò jẹ́ kán ya pàpà ńlá gi. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ò gbéyàwó lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Kó má ṣe lòdì sí wa ní ọ̀dọ̀ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́rú ọjọ́ 27 oṣù karùn-ún. Àkòrí tí a ò gbéyàwó lé ní sọ pé tọ́jú àwọn ọmọ rẹ, tọ́jú àwọn ọmọ rẹ. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé òwe orí 22 ẹsẹ̀ ìkẹfà. Ìwé òwe orí 22 ẹsẹ̀ ìkẹfà. Tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ́, nígbà tí ó bá dàgbà yóò kúrò nínú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lífítíkù orí 9 ẹsẹ̀ 1 dé 7. Lífítíkù orí 9 ẹsẹ̀ 1 títí dé 7. Ǹjẹ́ ìwọ̀nyí ni òfin, ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti pálàṣẹ láti máa kọ́ yín o, kí ẹ̀yin kí ó lè máa ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin ń gbé lọ láti gbà, kí ìwọ kí ó lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, láti pa gbogbo ìlànà rẹ̀ àti òfin rẹ̀ mọ́, tí èmi fi fún ọ, ìwọ àti ọmọ rẹ àti àwọn ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Nítorí náà gbọ́, Ísírẹ́lì, kí o sì máa kíyèsí láti ṣe o, kí ó lè dára fún ọ, àti kí ẹ̀yin kí ó lè máa pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀, bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ, ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Gbọ́, Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni o. Kí ìwọ kí o sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ kí o fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní, kí o máa ṣe wọ́n, kí o máa wà ní àyà rẹ, kí ìwọ kí o máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi. Kí ìwọ kí o máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi. Kí ìwọ kí o máa fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó ní ilé rẹ, àti nígbà tí ìwọ bá rìn lọ ní ọ̀nà, àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nígbà tí Fáráò wí pé, mi ò ní jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kó lọ, kò sọ̀rọ̀ dídá wọn dúró nìkan o. Ó ń sọ̀rọ̀ nípa ìgbèkùn tó yàtọ̀. Ìwé Ẹ́kísódù orí 5 ẹsẹ̀ 2. Àwọn ènìyàn tó wà nínú irú ìgbèkùn tí Fáráò tọ́ka sí yìí kò ní ìṣàkóso kankan. Wọn kò ní ìṣàkóso kankan lórí ohunkóhun tó fi mọ́ àwọn ọmọ wọn. Ìwé Ẹ́kísódù orí 1 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Tí ìjọba orílẹ̀-èdè rẹ bá sọ pé àwọn òbí kò gbọ́dọ̀ bá àwọn ọmọ wọn wí ní ọ̀nà ti Ọlọ́run, tí ó bá sọ wípé àwọn òbí wọn kò gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ ní ọ̀nà Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ó ní ìdí búburú kan o ní ìkọ̀kọ̀. Èyí jẹ́ ìgbèkùn. Òbí kò gbọ́dọ̀ dúró lábẹ́ irú ìgbèkùn bẹ́ẹ̀ o. Àwọn òbí kò gbọ́dọ̀ gbára lé ìjọba kankan láti kọ́ àwọn ọmọ wọn o. Dípò bẹ́ẹ̀, wọ́n gbọ́dọ̀ ṣe àkóso, kí wọ́n sì kọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó ṣe iyebíye, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú ọ̀rọ̀ rẹ̀. Tí ìjọba bá takú pé àwọn òbí kò gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wọn ní ohun tó tọ́, kí wọ́n kúrò ní ibẹ̀ lọ sí ibòmíràn, níbi tí wọn yóò ti kọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ ti Ọlọ́run, tí wọn kò ní kọ́ àwọn ọmọ wọn sí abẹ́ ìgbèkùn. Àwọn òbí gbọ́dọ̀ ṣàyẹ̀wò ohun tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní ilé ẹ̀kọ́ wọn o. Tí wọ́n bá rí i dájú pé ẹ̀kọ́ náà kò ní ipa búburú lórí àwọn ọmọ wọn, kò sì lòdì sí ìfẹ́ Ọlọ́run o, kí wọ́n lè rí i dájú pé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní ilé ìwé kò lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n máa ṣàyẹ̀wò àwọn eré tí wọ́n máa ń wò àti fídíò ọmọ kéékèèké tí wọ́n máa ń wò, nítorí pé nípasẹ̀ wọn
ohun tó burú lè gba ibẹ̀ wọnú ọkàn wọn kó yí wọn lọ́kàn padà o. Tí o bá ṣe àkóso àwọn ọmọ àti àwọn ọ̀dọ́ tó wà ní agbègbè rẹ, yóò ṣòro fún ohun búburú láti ní ipa lórí wọn o. Tí o bá jẹ́ òbí, o gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ wá àyè láti kọ́ àwọn ọmọ rẹ ní ọ̀nà Ọlọ́run kí wọ́n lè tìkára wọn mọ Ọlọ́run bí wọ́n ti ń dàgbà. Jẹ́ kí wọ́n ní àkókò pẹ̀lú àwọn onígbàgbọ́ akẹgbẹ́ wọn, kí wọ́n ṣe àwọn ohun tí yóò mú wọn dàgbà nínú Ọlọ́run. Nígbà tí mo kó lọ sí ìlú Ìràpadà pẹ̀lú àwọn ọmọ mi ń lọ sí ilé ẹ̀kọ́ tó jìnnà. Wọ́n gbọ́dọ̀ kúrò nílé kí agogo 6 òwúrọ̀ kí ó tó lù, kí wọ́n bá bàa pẹ́ fún ilé ẹ̀kọ́ wọn nítorí ilé ẹ̀kọ́ wọn tó jìnnà. Láti inú ìbáṣepọ̀ pẹ̀lú wọn, láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú wọn, a máa ń jẹ oúnjẹ alẹ́ papọ̀ nínú ọkọ̀ nígbà tí a bá ń lọ sí ilé láti ilé ẹ̀kọ́ wọn. Bí wọ́n ṣe ń dàgbà, mo bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn. Mò ń kó wọn lọ sí ibi ìwàásù ìyìn rere nígbà tí wọ́n wà ní yunifásítì. Nígbà tí mo bá lọ bẹ̀ wọ́n wò, màá máa rí i dájú pé a ní àsìkò tó ṣe iyebíye papọ̀. A máa jọ rìn papọ̀, a sì máa jíròrò nípa ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà, màá máa tọ́ wọn pẹ̀lú ìlànà ti Ọlọ́run. Ẹ̀yin òbí, ẹ ṣe àkóso àwọn ọmọ yín. Ẹ má ṣe jẹ́ kí ọ̀tá gbà wọ́n lọ́wọ́ yín o. Ọlọ́run yóò béèrè àwọn ọmọ tí ó fi fún yín lọ́wọ́ yín o, gẹ́gẹ́ bí ó ti ṣe fún Élì. Ìwé Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ 27 títí dé ẹsẹ̀ 29. Dìde sí ojúṣe rẹ gẹ́gẹ́ bí òbí nípa títọ́jú àti kíkọ́ àwọn ọmọ rẹ ní ọ̀nà Ọlọ́run. Kókó ọ̀rọ̀: má ṣe fi ojú àwọn ọmọ rẹ sí ọ̀tá o nípa jíjọ̀wọ́ ara rẹ fún àwọn ohun tí àwùjọ ń sọ. Ẹ̀já sọ pé bàbá mi, àwọn ọmọ mi dọwọ́ rẹ. Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti kọ́ wọn ní ọ̀nà rẹ o. Má jẹ́ kí n jẹ̀bi lórí àwọn ọmọ yìí. Ọjọ́ ọ̀la wọn jẹ́ ó dára. Olúwa jẹ́ kí n lè fi ìpàṣẹ rere lílẹ̀ tó jẹ́ tí n bá kọjá lọ, àwọn ọmọ yìí yóò máa ní èrèdí láti máa dúpẹ́ lọ́wọ́ ìwọ Ọlọ́run fún ayé mi. Fún mi ní oore ọ̀fẹ́ láti kọ́ àwọn ọmọ mi ní ọ̀nà rẹ o. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú ọdún àwọn èwe o. Àṣèyí ṣàmọ́dún. Ó dàbọ̀.